Sherry, bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ from A to Z. Mi fẹ́ jáde wá síta láti wá sọ̀rọ̀ tẹ́lẹ̀. But at this point, I have to talk. Sherry number one. Níbi torí ọ̀rọ̀ Marygold lèmi ṣe jáde o. Mi jáde torí ọ̀rọ̀ ọkọ mi o. Àbí. Ó ti wà mí sẹ́lù. Wọ́n gbọ́. Mi jáde nítorí ọ̀rọ̀ Lande bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ Marygold gangan ni mo ṣe jáde then pẹ̀lú baba tí yes ma nígbà tí a máa lọ sọ́dọ̀ baba tí kò kí n ṣe pé a lọ ṣe nǹkan kan ní side ọ̀dọ̀ baba tí o. Òtítọ́ ni mo fẹ́ kó sọ fún mi ọkọ mi òtítọ́ ni kò sọ fún mi. Nígbà tí a lọ sí ọ̀dọ̀ baba tí ní July mi lè gbàgbé Marygold fẹ́ ṣe launching ní August 2nd. Nǹkan tí Marygold sọ fún mi ni wípé òun fẹ́ pe baba tí fún MC. Ṣé ẹ ti rí pé baba tí right? Níbo òun fẹ́ kí baba tí bóun ṣe MC. Yes ma. Mi ò mọ baba tí rí. Wípé máa rí baba tí rí láyé mi location kan ni mo ti pàdé wọn. Èmi àti wọn dẹ̀ kí n sọ̀rọ̀. Because èmi máa wo baba tí bí ẹni tó rude. So mi kì í ta sí wọn. Ìgbà tí Marygold máa sọ fún mi pé òun fẹ́ lọ pe baba tí as MC pé kí wọ́n bóun ṣe MC. Wípé kí n tẹ̀lé òun. Which is tó jẹ́ wípé everywhere tí Marygold yìí bá ń lọ nígbà tó fẹ́ ṣe program yẹn kò síbi tí Marygold máa sọ pé òun fẹ́ lọ sí Lande òní sọ pé kí n tẹ̀lé this wípé bóun àti Lande ṣe jọ close òun àti Lande close gan now ó gbé mi lọ sọ́dọ̀ baba tí nígbà tá a dọ́dọ̀ baba tí ò mọ oróyàn tí mo jẹ́ baba tí ò mọ̀ pé ìyàwó Lande ni mí ìgbà tá a lọ Marygold sọ fún mi wípé òun ò fẹ́ jẹ́ kí baba tí mọ̀ pé òun mú èèyàn bọ́ pé because baba tí ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò yẹn ni wípé baba tí ò jẹ́ kí allow anybody gbogbo àwọn industry people kò kí allow wọn wá sílé ẹ̀. Baba tí sọ bẹ́ẹ̀ pé òkè allow àlejò wá sílé òun. Yes baba tí nígbà bó ṣe sọ fún mi ìgbà tí baba tí dẹ̀ rí mi baba tí béèrè pé Marygold ó sọ fún mi pé òun má lè jóbọ̀ wá sọ́dọ̀ mi ó dẹ̀ ni àyè má bínú pé àwa ṣe nǹkan bíbá yìí ni pé then mo fẹ́ ilẹ̀ ṣáà máa wọlé ẹ jẹ́ ká wọlé a máa sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ fi mú wa wọnú ilé ọ̀dọ̀ wọn ìgbà tá a dẹ̀ débẹ̀ Marygold sọ wípé òun fẹ́ mu ọtí bàbá tí nípa àwọn ò ní ọtí inú ilé pé torí pé àwọn ò kí ń mu ọtí so ìgbà tá a dẹ̀ débẹ̀ bàbá sì fún driver wọn ó fún driver wọn pẹ̀lú Marygold ó fún ní ATM ipe kan lọ ra ọtí wá gbogbo time yẹn gbẹ̀mí àti bàbá tí ò ti sọ̀rọ̀ rárá èmi kàn jókòó sí sitting room wọn ni because èmi àti wọn kì í ṣe ọlọ́rọ̀ mi ìmọ̀ wọn mi free mọ́ wọn. tó kí ló ṣe rí lórí social media ó kẹ́ sọ̀rọ̀ rí. Mo fi ọlọ́rọ̀ bá búre mi àti bàbá tí mi àti ẹ̀ sọ̀rọ̀ rí àní dialogue rí láti ìgbà tí mo ti mọ̀ wọ́n. Wọ́n dẹ̀ lọ ra ọtí ìgbà tí bàbá tí ra ọtí dé ìwọ Marygold yìí ó ní pé ipe jẹ́ ká play game nǹkan ìgbà ṣẹ́ nígbà tí ọ̀rọ̀ yìí máa jáde mà because nǹkan yìí ó ti already scatter so èèyàn ní láti sọ gbogbo nǹkan tó bá wà nídìí ọ̀rọ̀ yìí ẹ understand ṣé nígbà tá a dé ọ̀dọ̀ bàbá tí Marygold sọ fún mi wípé òun fẹ́ lọ pé baba tí fún MC nǹkan tó sọ fún èmi nìyẹn tẹ́mi fi tẹ̀lé Marygold ìgbà tí a máa dé ọ̀dọ̀ baba tí kò sọ anything mo fi ọlọ́rọ̀ ọba tó dá mo fi búra Marygold ò sọ anything nípa MC àbí kò ṣe MC mọ́ nǹkan tí Marygold ń sọ ni wípé tó tún béèrè lọ baba tí ni wípé téèyàn bá fẹ́ travel lọ sí Qatar téèyàn bá fẹ́ travel báwo lèèyàn ṣe máa travel kìíní kan kìíní ṣé baba tí ní èèyàn ní Qatar ṣé ẹ mọ̀ pé baba tí àti Marygold ọ̀rẹ́ ni wọ́n àwọn méjèèjì máa ń sọ̀rọ̀ ọ̀rẹ́ ni wọ́n close gan èmi kan wọ ọ̀kan tó ń sọ ok ìgbà tí wọ́n dẹ̀ ra ọtí dé ok Marygold ìwọ ló bring truth or dare because game yẹn I don't like it. why do you like it? Ṣé o ti gbọ́ ó ti ṣerú ẹ̀ fún ẹ rí tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ni mà. This Marygold. tó bí tó máa fi ẹ́ máa tajà. No, Marygold lè sọ pé òun fi mí tajà o. ẹ̀bọ̀ kílẹ̀ tí wọ́n kò ti gbọ́. Má. ní language tó ló lò yẹn ó lò ti gbọ́ tó ti lò fún ẹ̀mí kan rí. No, mo ní Marygold mo ní kò síbi tí a máa dé gbogbo ibùdó gbogbo láàrin everybody láàrin àwọn ọ̀rẹ́ wa tó kù this same Marygold yìí ló máa mú géèmù truth or dare ló máa ń bring truth or dare yẹn ló máa ń bring it up. Mo fi ọlọ́rọ̀ ọba tó dá mi mo fi búra tí mo bá parọ́ mọ́ Marygold kí ṣẹ̀dẹ̀ ìfìyà jẹ mí ní òru ọ̀gànjọ́ yìí everywhere tá bá ti dé tí Mary bá ti rí pé àwọn èèyàn wà ń bẹ̀ especially tó bá ti rí pé ọkùnrin wà ń bẹ̀ Marygold máa sọ wípé òun fẹ́ ṣe truth or dare
okay gbà tó tàdé tí wọ́n rọtí dé wọn àti driver bàbá tí wọ́n rọtí dé ó ní pé ó fẹ́ play tútọ̀ díẹ̀ o wípé bíbá yìí wà boring. Ó wà boring. Because mo ń gbọ́ gbogbo kan tó sọ látàrí pé mi ni mo mú àbá tútọ̀ díẹ̀ wá àbí no tútọ̀ díẹ̀. Marygold ló mú àbá tútọ̀ díẹ̀ wá. Èmi dẹ̀ sọ lọ́jọ́ mo ní mi play tútọ̀ díẹ̀ o. Ó ní pé kí ló dé tí pé bíbá yìí ó wà boring now. Wípé ó wà boring pé ká play tútọ̀ díẹ̀ pé kó kàn fi lè wà fun. Mo wá bí wọlé rẹ̀ tó mo máa interrupt. Ṣé ẹ ti jọ ń ṣe tẹ́lẹ̀ ni? Kí la ti jọ ṣe mà? Kí lẹ ní pé ṣàtijọ́ ṣe tẹ́lẹ̀? Ṣé tútọ̀ díẹ̀? Tútọ̀ díẹ̀. Tútọ̀ díẹ̀ is a normal game táwọn èèyàn máa ń play. Àtìyàwó ilé náà. No, ẹlòmíì máa ń play ẹlòmíì ò dẹ̀ kí n play ẹ̀. Okay. So ìwọ Marygold ló ní pé okay o ká play tútọ̀ díẹ̀. Bàbá tí dẹ̀ sọ pé àwọn ò mọ tútọ̀ díẹ̀ pé àwọn ò mọ play wípé ṣé ó mọ̀ ẹ́ pé àwọn ò kí mu ọtí. Ó dẹ̀ ní tí wọ́n bá kí mu ọtí pé wọ́n máa fi owó wọ́n máa fi bail ara wọn. Ta ló wá ń gbowó yẹn? Marygold ni o. Marygold ló ń gba owó yẹn. So ìgbà tí o dẹ̀ sọ bàbá tí lókè àwọn máa fowó. àtọwọ́ tiẹ̀ tó ṣe tiẹ̀ náà ni mo gbà sọ́dọ̀. Jẹ́ kí n sọ yes ma ẹni kó má ìparọ́. Jọ́ torí Ọlọ́run jẹ́ kó sọ máa jọ́ tẹ̀ sílẹ̀ Marygold anything tó bá fẹ́ counter ẹ̀ máa jọ́ tẹ̀ sílẹ̀ so tí wọ́n bá fẹ́ sọ tiẹ̀ wàá wá lè counter ẹ̀. So ìwọ Marygold yìí ìwọ lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ tútọ̀ díẹ̀. Kí ni bottle fees yẹn dọ́là kọ́kọ́ bẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ tútọ̀ díẹ̀ o kí ni bottle tó máa ń jù sókè yẹn. Ìwọ ló sọ pé yóò wà interesting mọ́ ó ní kò wà interesting. Gbàtà dé ọ̀dọ̀ bàbá tí níwájú Ọlọ́run ọba téèyàn ògùn lọ pé jẹ́rìí lọ gbàtà dọ́dọ̀ bàbá tí èmi béèrè lọ bàbá tí mo ní ẹ̀jọ́ torí Ọlọ́run mo ní bàbá tí mo ní ẹ wò bẹ́ẹ̀ mi ṣe wà yìí ìyàwó lé ni mí o ìyàwó làǹdẹ̀dẹ̀ ni mí. O ṣe lójú Mary ló ti sọ àbí? Bẹ́ẹ̀ ni lójú Mary àtọ́jú bàbá tí ni mo ti sọ. Bàbá tí dẹ̀ ni àwọn ò mọ̀ pé ìyàwó làǹdẹ̀ ni mí pé ipò Ọlọ́run àwọn ò mọ̀ wípé wáò. Míwẹ̀ ti ṣe lọ́gìtàn. lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe tán nìyẹn ṣá. Rárá o lẹ́yìn ìgbà tá a ṣe tọ́kọ́ nìyẹn o. Tó. Nígbà wo nìyẹn? Bàbá tí send the request ọ̀rọ̀ náà kan ìyá mo ń gbọ́. So a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní play game. A bẹ̀rẹ̀ sí ní play game. Ìwọ Marygold yìí ìwọ ló kọ́ bọ́ aṣọ. Ìwọ ló kọ́ bọ́ aṣọ. Ìwọ Marygold yìí ìwọ ló lọ sọ́ọ̀kì oko bàbá tí. Bàbá tí sọ bẹ́ẹ̀ fún mi. Ìwọ ló even though bí bàbá tí ṣe ń díẹ̀ mi ìwọ ló ń díẹ̀ bàbá tí ò ń díẹ̀ sí. Tí bàbá tí sọ fún mi lọ́sàn-án yẹn ni wípé ó ní Dara yìí ò sọ nǹkan kan pé kì í ṣọmọ tó bẹ́ẹ̀ bákan pé yípe Mary ló ń sọ gbogbo ẹ̀. Marygold ìwọ ló ń díẹ̀ bàbá tí sí mi òun ló ń díẹ̀ even though kémi àti bàbá tí kí n tẹ̀ tó fìmọ̀ bàbá tí gan bóyá mo ti máa mọ sí bóyá mo ti máa mú bí 8 shots. Ó mọ̀ ọ̀rọ̀ àwọn méjì. Ó ti rọ kó tẹjọ lọ rà tó ló sọ fún ọkọ yìí wípé ẹ lọ ẹjọ lọ ra gbó. Marygold àti bàbá tí ló smoke èmi ò bá wọn smoke. Okay Mary náà mú gbó. Bẹ́ẹ̀ ni mà Marygold àti bàbá tí ló smoke lọ́jọ́ yẹn. So kí tó lè ṣe nǹkan tí Marygold ní díẹ̀ mi sí because ó ń díẹ̀ mi fún àwọn hard thing tẹ̀dẹ̀ rí Marygold. tí ẹni tó bá pàdé Marygold tí ó bá sá. Gbọ́dọ̀ má jẹ́ kí nẹ́tíwọ̀kì ó lọ. Ẹ ló mà. Ẹ padà sẹ́yìn bíi ẹ padà ẹ rí wáyìn sí bíi 1 minute ẹ rí wáyìn sí 1 minute. Ok ma ṣẹ́rí Marygold yìí ikú pa ni èèyàn ní bó ṣe wà yìí ẹni tó bá pàdé Marygold tó bá pàdé ejò kí lẹ́yìn ó pa Marygold kó fi ejò yẹn sílẹ̀ kó máa lọ. Ẹjọ́ ọdọ bàbá tí ó yẹ kó join kí ni má pè mí sórí fóònù. Bí àwùgọ́ ló da àgbèrè sí ẹ lára bẹ́ẹ̀ yẹn àmọ́ ẹlòmíì máa ń fi àgbèrè ṣèyàn ó possible. Kò dágbére kọ́kọ́ sí mi lára o. Ó sì kú box ẹyọ kan ibi tí invite ẹyọ kan yẹn wà press ẹ̀ máa rí níbi. Torí àwọn tó ṣe invite pọ̀ mi ìgbẹ́ni bọ̀dọ̀ wọlé. Hey, but onísìn òun blame Mary mo fẹ́ kó sọ̀rọ̀ tán. Ikú pa ni ẹ̀dá ni. Bẹ́ẹ̀ ni mà. Tẹ́rí ọjọ́ yẹn
mi ìfẹ́ play game yẹn ìwọ Mary yìí ló sọ fún mi wípé wípé kí n play náà pé kí ló wà ń bẹ̀ ìwọ the same Mary yìí ó wá bring back ìgbà tí nǹkan tí ọkọ mi ti ṣe sẹ́yìn ló sọ fún mi pé ṣé mi gbọ́mọ̀ kan tí Lande gan ń ṣe ni wípé ṣe bí Lande àti lágbájá ti play irú géèmù yìí rí náà wípé kí ló wà ń bẹ̀ ó dẹ̀ dárúkọ ọ̀rẹ́ wa yẹn náà torí pé wà tẹ́tí jọ play rí wípé so kò sí ẹ̀rù rẹ̀ ń ba èmi lọ́jọ́ mo ní Mary because mo mọ̀ pé géèmù yẹn is a dirty game ó dẹ̀ kí n ṣe géèmù tí mo like rárá àti rárá ni. ó náà mo ṣe bẹ̀rẹ̀ dárúkọ rẹ wá yẹn jọ dárúkọ rẹ wá tó bá fi sọ̀rọ̀ máa dárúkọ. mi ní dárúkọ ẹ̀ mi ní dárúkọ rẹ wá yẹn jọ. Dara Oyemi ó ti influence ẹ pẹ̀lú dirty game yẹn ti pẹ́. èmi àti òjò play the best géèmù yẹn. tó bá comment máa press lórí comment ẹ. Yes ma géèmù yẹn truth or dare ó ti pẹ́ normal game to everybody mọ̀ randomly ni. àti ìyàwó ilé náà mo ṣe ìyàwó ilé náà máa ń ṣe. kò sẹ́ni tí ò lè ṣe ẹlòmíì ẹni tó bá wù ṣe ẹmọrí sí mi ṣe bí nǹkan tó ṣẹlẹ̀ pé bígbà tí mo fall sí trap Mary ni. ó fall sí trap máa sọ̀rọ̀ ẹ lọ. Yes ma ẹ jẹ́ kí n sọrí ìsìnkú pé mo fall because. olóòlò kọ́kọ́ fọ́ọ̀kì ẹ̀ ìyàwó ilé dẹ̀ wà ń bẹ̀. kẹ́rì ọjọ́ yẹn mà ṣe ń gbọ́ mà ìwọ Marygold èmi àti ẹ pẹ̀lú Babati nìkan la wà ń bẹ̀ even though gbàtí driver Babati tán ra ọtí yẹn dé máa yẹn lọlé èmi àti Babati nìkan la wà ń bẹ̀ o ìwọ Marygold ló ní pé ká play pé kò sí kankan tó wà ń bẹ̀ náà kò sí kankan pé ká play pé ṣe bí normal game ni ok ó dẹ̀ bọ́ṣọ nìyẹn ó bẹ̀rẹ̀ sí play game ó bẹ̀rẹ̀ sí ní díẹ̀ ó ń díẹ̀ mi òun dẹ̀ mi pé kí n ṣe kan Babati èmi náà ń díẹ̀ padà gbogbo nǹkan tó ń díẹ̀ mi. pé n tó sọ pé Marygold ń lo àfọ̀ṣẹ ó possible máa sọ̀rọ̀ lọ èèyàn lè lo àfọ̀ṣẹ sọ̀rọ̀ nù ó yẹ kó ọmọ ní mo gbọ́. ó lo àfọ̀ṣẹ mà. ó lo àfọ̀ṣẹ ló ṣe workout ó lo àfọ̀ṣẹ ní kí n ṣojú lásán máa sọ̀rọ̀ lọ. so bí Marygold ṣe wá ń díẹ̀ mi èmi mu ọtí bí Marygold ṣe ń díẹ̀ mi tó ń díẹ̀ mi fún acting èmi mu ọtí gbogbo nǹkan tẹ́mi ń díẹ̀ fún. ó dà pé mo máa gbé èèyàn kan sọ̀ kalẹ̀ fún Babati ìfẹ́ wọlé mi mọ wáyé tí mi ò fi rórúkọ ẹ̀ ẹgbẹ̀ta ló fẹ́ volunteer láti máa lọ ná bẹ́ẹ̀ bọ́sì ló sọ̀rọ̀. Màámi ẹ kú iṣẹ́ o, ó dàárọ̀ o. Ló dàárọ̀ ọkọ lágbàáyé já, o ṣe ọkọ mi, God bless you. Ẹ ṣé màámi. O ṣe lágbàáyé já, God bless you. The boss lady ká ti sùn, boss lady ó ti sùn, ìjẹ́ kí n rajà. Ẹ̀wọ̀n sọ̀rọ̀ látẹ̀kọ̀ yẹn. Èmi ò tí ì sùn, ń gbádùn bó ṣe lọ. Pàtó ní kò sọ̀rọ̀ o sọ̀rọ̀. Mo ti sọ̀rọ̀, mi fẹ́ distract wọn. Ok, òpó ìrírí ayé lọ́wọ́ àbí. Bẹ́ẹ̀ni màá ó ń dùn mọ́ mi gangan. Ó yẹ kí n ti sùn mí ìdẹ̀rọ̀ oorun sùn. Oníṣòwò ìdúnbàjẹ́. Ó ga ọ máa gbọ́ sọ ọjà ayé dára sí mi mo ń gbọ́ ẹ. Yes ma. So ìkan tí Marygold tó ń díẹ̀ mi sí fún Babati mi ì ṣe èmi mọ. Kọ́mẹ̀ntì ẹ̀yin pípù yìí le o kọ́mẹ̀ntì yìí le ẹjọ́ kó rí i pé o ẹ wò ó ṣe o ẹ ń ṣàbíamọ́ o máa sọ̀rọ̀ lọ má wo kọ́mẹ̀ntì máa sọ̀rọ̀ ẹ lọ. Èmi mu ọtí mo mu ọtí débi mo mu ọtí yẹn mo fẹ́ mu tó bí abi 10 shots. 10. Bẹ́ẹ̀ ni ma. ọkọ ẹ mọ̀ kó máa mú. Yes na mo máa yes ó mọ̀ pé mo máa mu ọtí dáadáa. Okay. Ó mọ̀ pé mo máa mu ọtí dáadáa. So ìgbà tí Marygold máa wá díẹ̀ mi tó máa díẹ̀ mi last tó máa díẹ̀ mi sí Babati gbogbo pé òun ò bọ́ra ẹ̀ òun ò ṣe kankan ní òun ò sọ́ọ̀tò kó Babati this Mary òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ Marygold yìí òun ló kọ́kọ́ bring out to game yẹn o. Olórí àkọ́kọ́ bọ́ rẹ̀ sí o. Bẹ́ẹ̀ ni mà òun ló kọ́kọ́ bọ́ rẹ̀ sí o òun dẹ̀ ló kọ́kọ́ bring out to game yẹn. That mean wípé ẹ ti jọ ń ṣe tẹ́lẹ̀ tó máa ń ṣe kinní yẹn bìkọ́ báwo ló ti máa jẹ́ kó rọ́yàn òun tó máa bọ́ra sí o. Báwo ó bọ́ra ló máa ṣe bóbìnrin lèmi. Okay. Obìnrin ni mí náà òun ló mọ̀ nǹkan tó ń fẹ́ ṣe fún Babati náà òun ó mọ̀ fa Babati wọnú géèmù yẹn ni. Bàbá sẹ́tọ̀ máa sọ̀rọ̀ lọ. Ó mọ̀ fa Babati wọnú géèmù yẹn ni. Gbòǹgbò ẹ̀. So after that bí Babati wá di okay ó dà fún gangan ló díẹ̀ mi fún Babati wípé kí Babati wípé kí tẹ̀ lórí kí Babati tẹ̀ ṣe fún mi náà ṣó tẹ̀ ní pé kán spank mi nàbí ó dà fún ní kí n mọ̀ fún Babati ni mi ìrántí. Ojú dẹ̀ ti lẹ́rìí. Ọlọ́run mi ìrántí story yẹn mọ́ dáadáa but ibi tó ṣe ìkan tí mo ṣàmọ̀ wípé ó díẹ̀ mi fún Babati ni láti pé kí Babati fún mi ní dọ́gì.
bàbá tí wọ́n sọ fún wípé ṣó mọ̀ pé kò sówó lọ́wọ́ àwọn ọmọ because ọjọ́ eré àkókò sówó kọ̀ọ̀kan lọ bàbá tí ò dẹ̀ mọ́ tí mu bàbá tí wà ní òkè kò sí wàhálà bàbá tí ò mọ́ tí mu. bàbá tí wà ń sanwó mugun. bàbá tí yes bàbá tí kò sówó lọ́wọ́ àwọn ọmọ yes ma bàbá tí wà mú kọ́ńdọ̀mù wọn jáde. bàbá tí ọkọ bàbá tí gò lé lọ́jọ́ yẹn mà tí bàbá tí bá wà níbí báyìí wọ́n lè àwọn gọ́lẹ̀. bàbá tí mo ti sẹ́ndẹ̀ ní request wọ́n lò tí accept ẹ o wọ́n ló kó ẹ ò lé ń jọ yẹn máa gbọ́ mú gbọ́. ọkọ bàbá tí ò lé lọ́jọ́ yẹn o. kókó ẹ̀ dẹ́ kéré. so gbà tí ó díẹ̀ mi pé kí bàbá tí fún mi ní dọ́jú bá tí wàá mú kọ́ńdọ̀mù jáde. mo máa sọ fún bàbá tí mo ní nǹkan tó ṣe ìfẹ́ ẹ̀ nílé fún mi ní dọ́jú o ìfẹ́ mo máa jókòó lé yín ni o. bàbá tí wàá sọ fún Mary pé kí Mary kọjú sí ara ògiri. but gbogbo ìgbà tó ló máa jókòó lé orí oko bàbá tí yẹn wọ́n ti rọ ẹ lọ́tí yó. kò sẹ́ni bọ̀dì tó rọ èmi mo máa mọ tí dára mo mọ tí mu tí mo bá háì mo máa mọ̀ pé mo háì mi. ó wà conscious gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni mà. ṣé tó fi jókòó lé nítorí dọ́gì wọn lẹ̀ ṣe. èmi àti bàbá tí ò ṣe dọ́gì o bóyá àwọn gbòmọ̀ kan tó ń jẹ́ dọ́gì o. òkè jíjókòó lé mi ojókòó lẹ́sùn. mo kàn jókòó lé wọn gan ní lápsì ni mà mo jókòó lé wọn ní lápsì ni torí kí Mary lè rí nǹkan kí Mary lè wò ó pé bóyá èmi àti wọn ṣe nǹkan tí bàbá tí bá wọn gbà kí bàbá tí jáde náà. bó ṣe ẹ plan pé ẹ fẹ́ lọ sẹ́ẹ̀tì bàbá tí ìyọ̀ ọ̀pù àbí kí ni tó ń ṣẹlẹ̀ bí ìgan. mo fi Ọlọ́run ọba tó dá mi mo fi búra èmi ò even though bí ọ̀rọ̀ yẹn gan ṣe ṣẹlẹ̀ I don't understand nǹkan tí Mary sọ fún mi ni wípé òun fẹ́ lọ invite bàbá tí fún program ẹ pé kí wọ́n bóun ṣe MC mà. bọ̀tẹ́ lo language kan yìí pé ó dà pé bàbá tí ti mọ̀ kí ló mọ̀. ìgbà tẹ́mi àti Mary ń sọ̀rọ̀ ni. ok máa sọ̀rọ̀. so bọ́wẹ̀ ọjọ́ yẹn dẹ̀ ní tí Mary sọ pé òun sunu kitchen àsùn ọ̀dọ̀ bàbá tí lọ́jọ́ yẹn mà èmi àti Mary àsùn ọ̀dọ̀ bàbá tí ọjọ́ yẹn àkúrò lọ́dọ̀ bàbá tí lọ́jọ́ yẹn àsùn lé bàbá tí and everything tá a ṣe ń bibẹ̀ yẹn inú kitchen bẹ́ẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ mà. even though both game ipe Marygold òun ló dáná òun ló mọ bàbá tí òun ló ń dáná lọ́dọ̀ bàbá tí. so gbà tó yí ó yẹ bàbá tí ń dówó lọ́wọ́ òótọ́ ni Mary kọjú sóògiri àbò òun ó lè. yes ma bàbá tí ò dó mi mà. oko kan jókòó lé oko ẹ̀ ní oko. mi ìjókòó lé oko mo jókòó lé bàbá tí lẹ́sẹ̀ ni mà bàbá tí ò dó tí bàbá tí bá wọn gbà kan jáde kan sọ̀rọ̀ bàbá tí ò dó mi. no bàbá dì ti sọ pé àwọn do ẹ má wọrí nípa yẹn ẹ ká sọkan mi wọ́n ti sọ pé àwọn do ẹ má wọrí. olóhùn ṣe dọ́gì. wọ́n náà ṣe dọ́gì sọkan mi má wọrí. wọ́n ní ẹ wọ́n ti sọ. má wọrí nípa yẹn sọkan mi má wọrí nípa yẹn. bóyá mi wàá mú ìgbà tó ń ṣe máa o. o lè má mọ̀ ìwọ sọkan mi kúrò lórí yẹn. so after that adẹ kúrò ń bẹ̀ ó kálukú dẹ̀ gbalé ẹ̀ lọ kò dẹ̀ sí kankan látàgbà yẹn èmi àti bàbá tí ìgbà mi ti Marygold bá kó lé ní àpé kí n pe bàbá tí pé àkí bàbá tí ra pizza fún wa àbí kíní kò èmi àti bàbá tí ò sọ̀rọ̀ àkí text gan tí Marygold tó bá wà lọ́dọ̀ mi òun ló máa ní kí n message kí n bóun pe bàbá tí even though gbà mí gan lẹ́kọ̀ọ́ gan ló pe bàbá tí tó máa gbé fóun fún mi. so bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn mà. báwo ni ọ̀rọ̀ yẹn ṣe jáde. ibi tí mi ò nǹkan tí mi mọ̀ nìyẹn èmi àti Marygold àti bàbá tí nìkan la wà nínú ilé lọ èmi àti Marygold àti bàbá tí nìkan la wà bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn. ó ní bàtà ìdúrà yín pé driver wà ń bẹ̀. kò sí driver kankan láraǹdì mà kò sí anybody láraǹdì èmi bàbá tí àti Marygold la wà nínú ilé yẹn àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìkan la wà nínú ilé yẹn àwa mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìkan la wà nínú ilé yẹn mà. kí ló fàjà wọ àti Mary tí gbogbo mọ́jọ́kan yanrìn ìfi torí èmi ò mọ̀ bí owó jíjẹ àbí ẹtijọ́ ṣe aṣẹ́wó tẹ́lẹ̀ kí ló rò pé lè fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀. bàbá tí fi mí sílẹ̀ jọ bàbá tí fi mí sílẹ̀ tó bá ráyè wọlé ò wọlé mi ì lè sẹ́ni request. wọ́n dẹ̀ ti wọlé tán tẹ́lẹ̀. gbogbo ti wọlé tẹ́lẹ̀ ẹ̀ gbogbo wà láyé mi ò fẹ́ máa sọ̀rọ̀ lọ jàre kí ló fa ìṣòro pé wà á ti ìṣòro pé Mary ń jẹ́ lọ́sẹ̀ tẹ́lẹ̀ àbí kí ló fa gbogbo kinní. yes ma ọ̀rọ̀ pọ̀ ń bẹ o ṣe rí alákọ̀ọ́kọ́ náà ṣe rí Marygold ó ṣe a lot nínú live mi. ṣé Marygold ló mú ìtẹ́ tó fi. níta burú ni o. ọkọ yẹn ọkùnrin tó lọ sùn nílé ẹ̀fọ́jọ́ mẹ́rin nǹkan tẹ́ gbọdọ̀ kí ló ṣẹlẹ̀ tó fi lọ sùn tọpọlọpọ fọ́jọ́ mẹ́rin nílé. èmi ò lọ sùn lé Marygold fọ́jọ́ mẹ́rin o ọjọ́ kejì gan ni mo kúrò ń bẹ̀ bọ́rọ̀ dẹ̀ ṣe jẹ́ leléyìí mo lọ sí Mòwe mo lọ sọ́dọ̀ mọ́mísí mi
because island lèmi wà mo lọ sọ́dọ̀ mọ́ sí mi ìgbà tí mo máa dé mòwe ó rẹ̀ mí mo sick Marygold yìí ó dẹ̀ kó fẹ́ lọ ó ní òun fẹ́ ó gbàgbé bàtà kan sọ́dọ̀ mi ó wá ní tí mo bá ti dé mòwe kí n bóun kó bàtà yẹn kí n bóun kó wá bí mo dẹ̀ ṣe délé tí mo gbé báàgì mi sílẹ̀ mo dẹ̀ lọ. bàbá sì mi ò rorúkọ ẹ ń bí rárá stop bothering me please mo ń gbọ́jà rí ọjọ́ méjì ló fi bọ́kùnrin yẹn sùn nílé. ọjọ́ méjì kọ́ mi ìfọjọ́ méjì bọ́kùnrin sùn mà ọjọ́ kejì ni mo kúrò nílé Marygold mà. ta ló ń jẹ́ make cash. ẹni tẹ́mi àtẹ́jọ́ ń ṣe business ni. ṣé o ló ń lo may at may. at may. may ẹni yẹn send the request ó lo green banner. no. ok máa sọ̀rọ̀ lọ. màmá ẹ jẹ́ kó ṣàlàyé kan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ibẹ̀ yẹn ló máa tèkì wá lọ bí tá à ń lọ. ok. Dara má fi bẹ́ẹ̀ purọ́ má purọ́ púpọ̀ má purọ́. gbogbo nǹkan tí mo ń sọ bọ́rọ̀ ṣe rí gbọ̀ngàn bẹ́ẹ̀ ni mo ṣe ń sọ fún yín mà. nǹkan tó fàjà láàrin èmi àti Marygold owó àjọ ni mà èmi àti Marygold jọ dájọ èmi dẹ̀ làdmí àjọ yẹn is 1 million naira Marygold ń dá ọwọ́ méjì 200,000 so Lande náà dẹ̀ ń dá ọwọ́ méjì 200,000 ṣe ń gbọ́ mà. máa sọ̀rọ̀ lọ́wọ́ ibi ní kọ́kọ́ mò ń gbọ́ ẹ̀. November ibi tó yí ìjà wa ti ń bẹ̀rẹ̀ ìgbà tí Lande fẹ́ gba owó àjọ ti tọ̀dọ̀ ẹ̀ which is Lande ti gba owó kan Marygold ti gba gbogbo àjọ tiẹ̀ pátápátá ó wá di November tó yẹ kó dá fún Lande kò dáwó fún mo wá ń béèrè lọ́wọ́ pé Marygold ṣé ò ní sanwó Lande ni ó ní pé kò sí wípé òun expect owó kan òun ṣe kinní kan òun ṣe gbá kan títí mo ṣáà sọ fún Lande mo ní Lande ó rí pé Mary ò sanwó àjọ ẹ o mo ní ṣé o rí pé kò kì í ṣe ọwọ́ mi pé moreover why tí Mary ò ṣe ní sanwó àjọ because èmi làdmí àjọ náà ṣé torí pé ìwà àti Marygold wá close torí ẹ̀ ni kò ṣe ní san owó ẹ̀ mo ní because me understand àdéhùn ni pé kí n fi sílẹ̀ wípé owó yẹn kí n má béèrè lọ́wọ́ ẹ̀ mọ́ wípé bóyá kò sówó lọ́wọ́ ẹ̀ ni mo ní bóyá kò sówó lọ́wọ́ ẹ̀ mo ní èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ gan fúnra lára mi èmi gan dáwó ti tèmi fẹ́ wá ṣe sọ pé kí n fi owó 200,000 ṣe máa ní pé kí n fi sílẹ̀ bóyá kò sówó lọ́wọ́ ẹ̀ wáyé tó ṣe máa yẹ kó bóyá kò sówó lọ́wọ́ ẹ̀ títí Marygold ṣáà dá owó yẹn ní November yẹn ó tún wá di December another person náà tún fẹ́ gba owó bí Marygold ṣe dìlé owó lady yẹn nìyẹn deadline ni wá is 31st deadline ni wá is 31st ní gbogbo pé tó bá yẹ pé bóyá 30 lóṣù dé a máa fẹ́ nìyẹn ní grace on the 1st kó sanwó yẹn tó bá yẹ pé 31st náà lóṣù dé a máa fẹ́ nìyẹn ní grace on the 1st yẹn everybody ti sanwó tán ní on the 28th mo pè é ìwọ tó jẹ́ Marygold mo ní alpha báwo ni everybody ti sanwó àjọ tán o ó ní pé ó ní ṣe bó ṣe ò tí parí pé tóṣù bá parí náà pé ṣe bí o máa sanwó ẹ̀ mo dẹ̀ ní òkè kò sí wàhálà oṣù tí parí nítòótọ́ tóṣù bá ti parí wàá sanwó ẹ̀ ìgbà tó dẹ̀ di 31st mo pè wọ Marygold o gbé call mi mo text ẹ o reply text mi mo wá fẹjọ́ ẹ̀sùn Lande mo ní Lande mo ní Marygold mo ní mi láìkí kan tó ń ṣe yìí o due to pé mo rí báwọn méjèèjì ṣe jọ close sí mo ní mi láìkí kan tó ń ṣe yìí o owó ọmọ ọlọ́mọ tó yẹ kí Mary ti san òun ni mò ń pe nọ́mbà tí kò lọ yìí òun ni mò ń text tí ò reply text mi yìí wípé kí ni gbogbo rọ́bìṣì yìí náà wípé ṣé kí ọmọ yẹn máa believe pé bóyá àbí mo ti gbọ́ pé mi ti fẹ́ kówó sílẹ̀ ni because mi understand ibi tí wàhálà yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn mà. ṣé kẹ́ tó lọ sí ọ̀dọ̀ bàbá tí ìyẹn ti ṣẹlẹ̀. no after àti ṣé rọrọ bàbá tí kò ṣe bàbá tí yes ma nǹkan tó fàjà kọ́ nìyẹn mà dísòwò àjọ èmi àti dísòwò àjọ yìí gangan ló fàjà ṣé rí ọ̀rọ̀ bàbá tí àbí ọ̀rọ̀ àwọn ànádá ọ̀rọ̀ tó ń sọ yẹn àwọn ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tẹ ní gbogbo yẹn ọ̀tọ̀ nìkan tó fàjà ọ̀tọ̀ nìkan tó ń bring wá sórí tébù. kí ló tí wọ́n fi ṣe ṣìnà mọ́kọ ẹ lára. mi ì ṣe ṣìnà mọ́kọ mi lára mà. bó ti wà tọkùnrin sunlé àbẹ́ sunlé ẹ̀. ṣé ilé Marygold tí mo bá ti débẹ̀ yẹn mo máa sọ bọ́rọ̀ yẹn ṣe jẹ́ mà. ok gbòǹgbò. ok mo dẹ̀ béèrè owó yẹn lọ́wọ́ ẹ̀ Marygold ó ní pé o máa san no kò tẹ̀ gbé kọ́ mi mọ́ kò tẹ̀ reply text mi mọ́ mo wá fẹjọ́ ẹ̀sùn Lande wá sọ fún mi pé kí n má wọrí ipò máa san kíní kan mo dẹ̀ ní òkè kò sí problem ó wá di January 1st mo tún wá gẹ́yìn wá message mi láàárọ̀ kùtùkùtù ní nǹkan bíi ṣé 6 o'clock ni kọ́ gẹ́yìn ló jí mi àti text message ẹ̀ bí mo ṣe rí gẹ́yìn tó fẹ́ gba àjọ ní tó fẹ́ gba àjọ ní December yẹn mà. ok ṣé ẹ̀ ń gbọ́ mà gẹ́yìn tó fẹ́ gba àjọ yẹn gẹ́yìn message mi gẹ́yìn dẹ̀ ń pè mí ok mo
mo wá lọ sínú group mo wá lọ sọ̀rọ̀ sí Marygold nínú group pé Mary kí ni gbogbo nonsense pé ṣé ò ní sanwó àjọ ẹni àbí kí ni gbogbo rọ́bí pé ṣé òun mẹ́kún bó ṣe the last time náà nìyẹn bó ṣe gbé fóònù sílẹ̀ nìyẹn bí ó dẹ̀ kó wa lọ ka text message yẹn nínú group bí mo ṣe sọ̀rọ̀ sí nínú group ó bá pe Lande ó ṣàfẹjọ́ mi sùn Lande ó sọ pé wípé ṣé orí bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ sóhun wípé ṣé òun kì í yá Lande lówó ni ṣé kí ní kò èmi tẹ̀ fẹ́ gba fóònù lọ́wọ́ Lande kí n tẹ̀ explain fún torí gbogbo time yẹn kò ti gbé call mi mọ́ mà Marygold ò gbé call mi kò dẹ̀ reply text mi. So èmi wá lọ fìbínú sọ̀rọ̀ nínú group ọ̀rọ̀ tí mo lọ fìbínú sọ nínú group òun ló wá lead sí ìjà èmi àti Lande. ok ẹja kí ló dé tó fi ṣe ṣìnà pọ̀ lọ́kọ̀ ìbéèrè tí mo béèrè ni. má. kí ló tó fi ṣe ṣìnà pọ̀ lọ́kọ̀ ẹ̀. mi ì ṣe ṣìnà pẹ̀lú ẹ̀ mà mi ì ṣe ṣìnà pẹ̀lú Lande lè jẹ́ ní gbogbo àwọn. ṣé o sùn lé Mary pẹ̀lú kíní kan cash tán sọ yàn àbí o sùn bẹ́ẹ̀. cash. mo sùn bẹ́ẹ̀ mà. yàrá kan náà lẹ́jọ́ sùn. reason tí mo dẹ̀ ṣe sunlé ẹ̀ ni mà ṣe ń gbọ́ reason tí mo ṣe sunlé ẹ̀ ni pé mo ń treat ara mi lọ́dọ̀ ẹ̀ because mo fẹ́ lọ sí. treat ara ẹ lọ́dọ̀ ọkọ ẹ̀ àbọ̀kọ́ ti lé ẹ̀ ń gbà yẹn. rárá kò tí ì lé mi mà mo wà ní mòwe ṣé mi kí nìyẹn. tó dà sí pé wọ́n ní controller tó ń control ọkọ nínú ilé lò ṣe lọ sunlé ọkọ. èmi kọ́ ni controller tí mo ń control ọkọ o. báwo ló ṣe máa kó dàbí ọkọ tó máa lọ sunlé ọ̀rẹ́. mo wá ṣe nǹkan ní mòwe ni èmi wá ṣe nǹkan níbẹ̀ èmi wá ṣe nǹkan mòwe ni. ó dẹ̀ padà fọjọ́ mẹ́rin. ọjọ́ kejì lèmi kúrò ọjọ́ kejì ṣé ni gbogbo ọ̀rọ̀ yìí wọ́n kàn ń pa irọ́ ní ọjọ́ kejì lèmi kúrò ẹni tó wá treat mi tó fẹ́ fún mi lábẹ́rẹ́ gan woman yẹn kàn béèrè lọ woman mi ìgbà abẹ́rẹ́ mi tán lọ́wọ́ woman yẹn di bí mo ṣe bá yín sọ̀rọ̀. ibo ni tí kàṣì yẹn sùn àbí kílẹ̀ ń pè yẹn mé kàṣì yẹn ibo ló sùn gbà tó wà nílé. tí mo wà nílé ẹ̀. bẹ́ẹ̀ni. títí rúùmù ló sùn. ẹjọ́ sùn ni má purọ́. èmi àti òjò sùn mà. wọ́n ní evidence wà nílẹ̀ kò ní da kán kó síta. kán kó síta kán kó evidence síta bí ká ti jọ sùn. ta ni mé kàṣì wá bá ní ọ̀dọ̀ Mary. èmi ló wá gbàṣọ fún because èmi àti ẹ̀lájọ́ ń taṣọ. ló tó fi sùn síbẹ̀ tí wọ́n náà sùn síbẹ̀. Marygold yìí ló sọ pé kó dúró sí Marygold yìí ló ní pé kó dúró then even though gan mo ní kí Marygold lọ bá mi gbaṣọ wá lọ́wọ́ ẹ̀ ta ni. bí o báyìí tó sọ fún mi yẹn pé Marygold ló ní kó dúró is a lie. òun náà lè sọ pé is a lie. ilé Marygold ẹ ti ṣe ẹ̀yin méjèèjì jọ ń ṣe ṣìnà ni. tẹ́tí pọ́blẹ́mù tó wà pẹ̀lú ẹ̀yin méjì ni kẹ́ máa ti ọ̀rọ̀ síra yín ọ̀rọ̀ ti bọ́ síta gbà kó ṣe àwọn ọkọ míì yé máa sọ pé Marygold yìí náà lò ṣé ọmọdé ni ẹni mo sọ pé ó da ṣìnà sí ẹ lára lẹ́ẹ̀kan yẹn o ní kò dá sí ẹ lára adépò mọ̀kọ́ tó ń ṣe nìyẹn má máa sọ pé Marygold yìí náà Marygold yìí náà. àníṣe omu tí yó olóòmù tí yó kọkàn jókòó sí ẹsẹ̀ bàbá tí o dẹ̀ wà nílé ọkọ. má máa sọ tó bá ń sọ bẹ́ẹ̀ àwọn èèyàn onímọ̀gbà tó sọ òótọ́ ó ti jáde sọ òótọ́. dára gbọ́n kankan o ní o jókòó sí orí ẹsẹ̀ bàbá tí. yes ma'am. onídọ́gì kan ló fún ẹ ṣé o ṣì wà lé ọkọ ńgbà yẹn àbó òsì lé ọkọ. mo ṣì wà ń bẹ̀ mà. kà ń ṣe Marygold ló pùṣẹ sórí ẹsẹ̀ bàbá tí. òun kọ́ ló pùṣì mi ó díẹ̀ mi ni. ó díẹ̀ pé kó lọ jókòó sórí ẹsẹ̀. bẹ́ẹ̀ ni mà. ṣé ẹgbẹ́ ni wà sí àbójúmọ́ ajú Mary lọ. sami ìmọ̀ èjì ẹ o. then màmá tẹ bá wo tó ń ṣẹlẹ̀ yìí Marygold gẹ́gẹ́ bí Dara ṣe ń sọ̀rọ̀ ń sìn báyìí òun ló ń control ẹ̀ ní ilé bàbá tí ẹni tó tún wá jẹ́ ọ̀rẹ́ tiẹ̀ tó fẹ́ gba aṣọ lọ́wọ́ ẹ̀ Marygold náà ló tún sọ nǹkan tí ó fẹ́ kí ẹni yẹn ṣe. Marygold ló lórí mọ́tò. òun ló tún control ẹ̀ náà báwo ṣe bá sọ fún ẹ. Dara sori at this point tó bá jẹ́ pé mi ni ẹ. wàá sọ tó tọ́. orí ẹ pé ẹ wo orí yín pé MFM sori Dara sori ọ̀rẹ́ Lande ń sọ kíní kan pé gbogbo ohun tó ń sọ yìí evidence wà. n tó sọ fún mi náà. Lande sọ fún mi máa ń aláṣàbí pé evidence wà there is no doubt pé even gbà tó sunlé ẹ you were recorded. That is why you have to say your truth. That's why I'm saying my truth. Gbangba ti dẹkùn Dara kedere ti bẹ̀ wò. Bẹ́ẹ̀ni. Gbangba ti dẹkùn kedere ti bẹ̀ wò. Èyí tó bá jẹ́ bí ẹ wọ́n á sọ fún ẹ pé ibi tó ti ṣiṣẹ́ rẹ̀ ibi tó ti kó rọ̀ nítorí. tó mọ̀ pé ní òní orúkọ àwọn 20 people tó bá sùn ní Nollywood Marygold ti gbé gbogbo rìkọ́dù fún. kọ́ mú gbogbo àwọn tí mo ti bá ibi tí ibùdó ibi tọ́rọ̀ gbogbo ń bọ̀ wá nìyẹn. ní ọ̀la Monday ó bẹ́ ká kó di. yes ma yes I want the evidence mo fẹ́ jẹ́ kí wọ́n mú gbogbo àwọn tó ní pé mo ti bá sùn wá ní industry. Lande gbogbo ti bá sùn ní industry tó mọ̀ kó tó di lọ́la yìí. kò sẹ́ni bíi tí ìrẹ́ni tó lè jáde wá nínú industry yẹn tó lè wá bá mi sọ pé èmi àtòun ti jọ ní nǹkan papọ̀ rí mo rẹ́ni fún anybody tó bá lè jáde. ó ṣe tí Marygold àbí mẹ́kàṣì ó tún ṣe tí bàbá tí ó dẹ̀ ń ṣolè ó ń ṣoníṣekúṣe.
èmi àti bàbá tí a bára wa sùn èmi àti mẹ́ka àṣọ bára wa sùn. mo fẹ́ kó sóye mi máa bá yín sẹ́tọ̀ ọ̀rọ̀ ìgbìmọ̀ jẹ́wọ́ nǹkan kan fún mi ìwọ àti Marygold iṣẹ́ aláṣẹ́wó lè jọ ń ṣe ẹ dẹ̀ máa ń gbowó lọ́wọ́ fún mi. iṣẹ́ aláṣẹ́ kọ́ làjọ ń ṣe o àjọ gbowó lọ́wọ́ fún mi. ẹ lè gbowó lọ́dọ̀ bàbá tí ìdàgbà ti di ààrẹ máa sanwó yẹn. Marygold dẹ̀ sọ pé owó tí wọ́n send wọ́n ní wọ́n send owó ó ló send owó Dara náà mọ owó mo rò bí Dara sí mi náà gbọ́n gbà sí Marygold sí. ṣó fún ẹ ní owó tí ẹ kó send yẹn ṣó fún ẹ. owó tí bàbá ti send. owó tí bàbá ti send. owó wo ló dà pé bàbá ti send ma mi understand owó yẹn. ìgbà tẹ́ bá ti di ara yín èyí tí bàbá tí ò bá lè ṣe á sanwó fún yín bó ṣe ń san fún Marygold náà ló ń san fún Dara ẹjọ́ ń gba owó ni nǹkan tó sọ nìyẹn. rárá ọwọ́ Mary náà send owó sí. just take responsibility for your actions all your actions don't lie about stuff do not lie about stuff. ó wà nínú box ṣó fún ẹ ní share àbí kò fún ẹ ní share. ọwọ́ ẹ̀ náà lówó dé sí ọwọ́ Mary náà lówó dé sí. tó fún ẹ ní share. tó fún ẹ ní share. yes or no. kò fún mi ní share kankan mà. ṣó o béèrè share àbó béèrè. mi ì béèrè lọ́wọ́ ẹ̀ because mi ì béèrè lọ́wọ́ ẹ̀ because mo wé pé èlò ni. kí wàá lè retí tiẹ̀ ó kọ́kọ́ lọ dòwò òun ló gbowó. wọn kò sẹ́nibọ̀dì tó dó mi yes ma kò sẹ́nibọ̀dì tó dó mi sẹ́. bàbá tí ìwé bí ò bá lè wọlé mi á pè sórí fóun ó lóun ṣe dọ́gí pẹ̀lú ẹ̀. Dara máa pààrọ̀ bàbá tí ti sọ bí kò tó dé kí Mary tó wọlé bàbá tí ti sọ pé òun ṣe dọ́gí fún ẹ. ìwọ lọ́dọ̀ ẹlòmíì ló gbowó. máa pààrọ̀ kò tí pé òun bo nǹkan kan mọ́ wọ́n ti gbé rìkọ́dì yẹn already ọ̀la bàbá tí ti sọ kò tó kí Mary tó dé rárá ni bàbá tí ti sọ ipò òun ṣe dọ́gì fún ẹ Mary náà dẹ̀ sọ kí òun bàbá tí ti sọ. Dara sí mi náà dẹ̀ sọ fúnra ẹ̀ ó ní bóyá ó ṣẹlẹ̀ létà pé bóyá òun ò mọ o. bóyá òun ò ṣe máa kó sọ fún ẹ. ṣé ni Mary torí Mary ń dínà ìpò òun. no ẹ sọ mi gbọ́ Dara wo lẹ́sọ̀ kó sọ pé bóyá ó ṣẹlẹ̀ pé bí àmì mọ́. you said. Àjàmbàdàn kí ló ń ṣẹlẹ̀. ẹnu ìgbà tí Dara sí mi wọlé Dara sí mi sọ wípé ó ní ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ pé òun kì í ṣe pé bóyá òun ti yó pẹ̀lú ọtí tóun mọ̀ pé because òun máa ń mu ọtí pé òun kàn jókòó lé wọn lẹ́sẹ̀ ni but ìgbà tí àwọn try láti béèrè questions. later you said Marygold ìgbà tí Dara jókòó lé baba tí ní ẹsẹ̀ ṣé ìhòòhò ni baba tí wà àbí pẹ̀lú aṣọ làwọn méjèèjì jókòó tẹ̀. Àjàmbàdàn bọ́ọ̀sì ẹ̀yọ kan tó kù yẹn baba tí mo reserve ẹ̀ fúngbà tó ti sọ̀kalẹ̀ yẹn. Yes mo ń gbọ́ ẹ. mi ì lè pick ẹ up mọ́ bọ́ọ̀sì ẹ̀yọ kan yẹn baba tí mo kéde àfitẹ́nì kan bá sọ̀kalẹ̀ yẹn. ok ta ló sọ pé kò sọ̀kalẹ̀ yẹn. àṣírí ìfẹ́. ok o ṣe àṣírí ìfẹ́. because Dara sí mi sọ lẹ́nu ìgbà tó wọlé pé nǹkan tó ń sọ pé bàbá tí bò ní àjọṣepọ̀ yìí pé ó wá ṣẹlẹ̀ létà ìgbà tó ń jókòó lé wọn lẹ́sẹ̀. èmi mọ̀ yìí pé ẹ̀yin méjèèjì ló ṣe dọ́gí fún Mary kan ká láti clear rẹ̀ torí Mary kò lè mú okó bàbá tí kó má ṣe fẹ́yìn méjèèjì. èmi ò mú okó bàbá tí o gbogbo nǹkan ni mo fi sọ o mo dẹ̀ tún sọ lẹ́ẹ̀kan sí i. bàbá tí wèrè gan ni wọ́n lè ṣó mọ̀ bó ṣe ń pín bó ṣe ń jọ yìí ní gbogbo òṣì gan. ṣùgbọ́n tí n bá mú Dara pẹ̀lú ọkọ̀ pamọ́ mi gbogbo ègún bíbélì ló máa jẹ́ sí kò jù bẹ́ẹ̀ lọ. bíbélì wo ló ti ẹ̀ ń pariwo yìí èèyàn gbé àlè wá sílé ẹ̀ ó sùn sínú ilé ẹ̀ how will you clarify yourself. màmá tí Marygold bá ṣe gbàgbọ́ nu bíbélì tó ń sọ ẹ̀ ṣé gbogbo nǹkan tó ń ṣe ṣó máa ṣe play a game like this. so pé ẹ̀ ń fi bíbélì búra yẹn lọ́dọ̀ tèmi mi believe pé you have anything to do with the Bible at all you don't have any faith or any type of Bible. Bàbá tí mi ò rí orúkọ ẹ please má dà mí ní orí rú. ohun tó wà. ìwọ mo fẹ́ kojú ibi má pè mí sórí phone I'm not going to pick it up if you can't join the èmi ò dẹ̀ mọ̀ bọ́ ṣé tó ń invite èèyàn bí àwọn tó wà ní box lè invite ẹ. èrò ti pọ̀ ẹ fi jẹ́ kí moderator yìí bá yín gbé wọn sókè. invite méjì ṣì wà ń bẹ̀. ẹ kí moderator yìí bá wọn gbé wọn sókè moderator yìí. èmi ò rí moderator ìwọ tó lọ mi ì rí comment moderator látẹ̀ẹ̀kan. mo bí ẹlẹ́rìí tí ìbá ṣe pé àdìkílẹ̀ lọ sílé baba tí ì fún ẹ ti plan ẹ pé ẹ fẹ́ lọ gba owó níbẹ̀ ni definitely ẹ fẹ́ lọ cash out yes or no. èmi ò plan pàtẹ lọ gbowó níbẹ̀ ọ̀tọ̀ nìkan tí ó ní òun fẹ́ lọ invite baba tí fún movie premiere òun kó wá bóun ṣe MC nǹkan tó sọ fẹ́mi nìyẹn tá a fi lọ síbẹ̀. bọ̀gbà tí ọ̀rọ̀ rí báyìí Dára sí mi tọ́rọ̀ rí bó ṣe rí tẹ́ẹ̀dẹ̀ ti rí pé gẹ́tì bí èmi ti fẹ́ máa happen kí ni tó ṣẹlẹ̀ tí o ò ṣe kúrò nínú ilé yẹn lọ́jọ́ yẹn.
kí ni nǹkan tó ṣe tí mi ṣe kúrò nínú ilé yẹn ṣe nígbà tá a play game tán. before pé at least But the game ti fẹ́ bẹ̀rẹ̀. ó ti fẹ́ bẹ̀rẹ̀. As a decent married woman, why tó fi refuse ẹ̀ kó kí lẹ́sẹ̀kẹsẹ̀? pé rubbish olè lè mi ò lè bá ń ṣe orúkọ báyìí kẹ́dẹ̀ bínú jáde kí ló dé tẹ̀ ṣe wà bẹ́ẹ̀ before the game pé ó happen. because nǹkan tí mo rò ní wípé we are both mature ipa àwọn mẹ́tẹ̀ẹ̀ta mature. Ìyàwó ilé máa chọ. no o ti yó ni and Dara dẹ Marygold dẹ ti rí ẹ bẹ́ẹ̀ ó rí ẹ bẹ́ẹ̀ ó ti yó Marygold dẹ rí ẹ bẹ́ẹ̀ tó bá ṣe pé ó rí ẹ bẹ́ẹ̀ kò ní fi rádaràda yẹn lò ẹ́ àṣìyàwó ó jẹ́ pé ẹ pé ó rí ẹ Marygold ló máa ń lò pàdé. bọ̀ ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ ẹ má gbàgbé tó sọ pé òun ò yó òun máa mọtí dáadáa. ibi tí bàbá tí náà dẹ̀ ti sọ̀rọ̀ ń pé àwọn làwọn lọ ra ọtí àwọn ò kí ń fi stranger lẹ̀ sílé àwọn tí òun náà fi wá tó fi wá sọ pé tóun náà fi wá tó fi wá sọ pé èmi mo lọ ra ọtí pẹ̀lú driver bàbá tí mẹ́ńsàn yẹn o ẹ má bá mi di ọ̀rọ̀ tó ń sọ o ọ̀rọ̀ tèmi lẹ́ ń dé o so kájọ máa dé bẹ́ẹ̀ yẹn o because gbogbo point ẹ ni mo fà yọ mo fẹ́ kó sọ̀rọ̀ tán kémi náà wá sọ̀rọ̀ tèmi ni o. Marygold gbogbo nǹkan tó ń sọ pátá gbogbo nǹkan tí Dara ṣe ní sọ gbogbo ẹ̀ náà là ń. jẹ́ ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìwọ̀n bá la máa blame Mary torí kò sí ilé ọkọ. bẹ́ẹ̀ni ìwọ̀n bá mi lè rò pé àfikún ẹ̀pọ̀ lóògùn ní Mary tó ń lo ntabawí fọ́gbọ́lọ gbọ́ngbọ́. kí ló dé tíyàwó ilé fi withstand game yẹn dá mi lóun Dara sí i. mi ti sọ̀rọ̀ mo ní because mo wẹ́ pé bóyá àwọn mẹ́tẹ̀ẹ̀ta mature. tó o fẹ́ ṣe ikú pọkọ ẹ wọ́n ní obìnrin tó bá ń yàgò tí ò bá ṣe kí ni. yóò bá pọkọ àmì bí yóò bá parẹ́ yóò pọkọ ni. màámi torí pé wọ́n ti jọ ń ṣe pàrọ̀ yẹn tẹ́lẹ̀ ni. a ní kankan náà ni wọ́n. nítorí pé wọ́n ti jọ wà nù pàrọ̀ yẹn wọ́n ti jọ ṣe pàrọ̀ yẹn so orí as big deal lójú Marygold. fún lógbòdò ẹ̀ṣẹ̀ wo ni Lande ẹ̀ṣẹ̀ ó fi deserve tó ṣe fún. tó Lande ó ń pariwo bàbá tí ìyàwó ẹ̀ gbọ́ngàn ló yẹ kó pariwo ó nítorí pé gbogbo ilẹ̀ mature ó yẹ wà nílé ọkọ. pẹ̀lú dirty game. nǹkan kan tó wà láàrin yìí méjèèjì ẹ̀ tí ì sọ iṣẹ́ aṣẹ́wó yẹn lẹ ń jẹun olókùn kòkòrò lè lẹ́yìn méjèèjì ẹ máa ń gbá ọkùnrin ni pẹ̀lú géèmù tẹ́lẹ̀ ìfẹ́. ọkẹ́ kí ni màmá ẹ̀ sọ fún ẹ nípa géèmù yìí Dara sí mi pé géèmù yẹn dà kí ni pílẹ̀mù tí màmá ẹ̀ sọ pé kò ṣe yẹn dà. tani ẹ má bínú mi ìgbọ́n kan tẹ́ ń sọ kí ni mi crack. òkùnkùn gbọ́. no mi ìgbọ́n kan tẹ́ ń sọ dáadáa màá ń crack mi báyìí ni. màmá ẹ̀ tí Lande gba ilé fún pẹ̀lú géèmù tẹ́ lọ play yẹn kí ni màmá ẹ̀ sọ. Lande ò gbálé fún màmí. Lande ò gbálé fún màmí. bẹ́ẹ̀ ni. ok ṣé Lande ò tọ́jú. mọ́ èmi ò mọ̀ ní wọ́n mọ̀ pé ṣé àgbà tí èkó wọ́n ń tẹ̀lé mi jáde wọ́n mọ̀ pé bóyá play game kankan. ok ṣé àwọn bẹ̀rẹ̀ ṣé Lande máa ń fìyà jẹ. ẹ wo yes ma ìyẹn ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ma. but Lande ló tọ́jú ilé òṣìṣẹ́ o. bẹ́ẹ̀ ni ma. Lande ló dẹ̀ sanwó ilé. bẹ́ẹ̀ ni. kí ló mú ẹ débi ṣìnà. mi ì ṣe ṣìnà. Lande máa ń lù ẹ. tí Lande náà dẹ̀ lè testify sí pé mi ì ṣe. ó ti lórí social media ni. kí ló fà tí wàá ti mẹ́ka ṣìṣẹ́ fi jọ lọ sùn lé ọ̀rẹ́ màámi ẹ tiẹ̀ má sọ ti lé ọ̀rẹ́ ẹ̀ níjọ́ tí ọ̀rẹ́ ẹ̀ yìí ṣe birthday ìwà àti mẹ́ka àṣìjọ sùn tẹ́ ọmọdún ni Dara. èmi àti mẹ́ka àṣejọ sùn tẹ́ ọmọdún. ẹjọ́ sùn ni. Marygold lẹ́sọ̀ nù. báàlẹ̀ ṣe máa ṣe bí Marygold yẹn wà ń bí báyìí ṣé mi àti mẹ́ka ṣe àwọn tó kúkú wọn àwọn èèyàn wà ń bẹ̀ náà. wọ́n ọjọ́ sùnmọ́jú máa bọ́ ìjọ́ kejì lọ́jọ́ sùnmọ́jú. tó ṣùṣù ṣàwáyé ṣá ṣùṣù wáyé tó. Marygold bá sọ pé ọjọ́ kejì náà jọ sùn mọ́jú o. ọjọ́ wa lẹ jọ sùn. ọjọ́ wo wá ni lẹ́yìn ọ̀sẹ̀ kan. ẹ̀yin obìnrin ẹ̀yin ọmọ sí. èmi àti òjọ sùn èmi àti anybody òjọ sùn èmi àti mẹ́ka àṣòjọ sùn o lọ́jọ́ birthday Marygold ọ̀rẹ́ mẹ́ka ṣẹ́ ló gbé mẹ́ka ṣe wá síbi birthday yẹn èmi àti mẹ́ka ṣe kò mọ́ra wa rí èmi àti mẹ́ka ṣe kò mi ìmọ̀ rí kò mọ̀ mí rí èmi àti mi tẹ̀ rírí láyé mi. ok but ẹjọ́ sùn ilé Marygold rí. èmi àti òjọ sùn lé Marygold. fọjọ́ méjì. ọjọ́ kejì lèmi padà o. ọjọ́ kejì mi kúrò lọ́dọ̀ mi. ó lọ sùn sitting room àbí ṣe bí sísìn ló sọ pé ó sùn sitting room sí. sitting room náà ló sọ. ìbúrò náà ló ní mẹ́ka ṣe sí sitting room. mẹ́ka ṣe sí sitting room kan understand nǹkan tí mi ń sọ ni ìgbà tẹ́ ẹ sọ pé mi àti mẹ́ka ṣe jọ sùn ọ̀dọ̀ Mary pàjọsùn orí bẹ́ẹ̀dì kan ni mò ń sọ fún pé mi àti òjọ sùn orí bẹ́ẹ̀dì kan o and this mẹ́ka wọ Marygold yìí ló sọ fọ́mọ yẹn pé kó dúró Marygold yìí ló sọ fún òun fẹ́ dáná fọ́mọ yẹn pé fọ́mọ yẹn má ì tí ì lọ
ìgbà tílẹ̀ dẹ̀ ṣú bọ́bọ́ yẹn fẹ́ lọ gba hòtẹ́ẹ̀lì Marygold ní pé ilẹ̀ ti ṣú pé hòtẹ́ẹ̀lì yẹn kò wọ́ sí iye tí wọ́n fẹ́ gbó tẹ̀yẹn lẹ̀ pé kó wá sún ọ̀dọ̀ òun. Marygold náà ló sọ pé wà á jẹ́ ẹjọ́ sórí bẹ́ẹ̀dì. ilé tó fi ní infection treatment tọkọ ẹ mọ̀ kò ní infection. ọkọ mi mọ̀ náà ó mọ̀ pé mo ní ṣe rọ̀rọ̀ yìí. sexual infection àbí. kò kí n ṣe sexual infection. ló ti sọ̀rọ̀ tán. ẹ ti rí àwọn méjì ń purọ́ ṣàtọ̀rọ̀ tàbí jẹ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọkọ ẹ̀. àwọn méjì ló parọ́. ẹ jẹ́ má bínú mà ó ní sọ fún pé ilé mi ò ti sí orí infection ó wà lára nǹkan tí mo fi kọ́ mọ́mí ẹ̀ mú mi o. mo ti mú mo kókó mú jẹ́pẹ̀tẹ́ máa ti sọ̀rọ̀ throat máa tó ó máa drive máa tó stage kan. bẹ́ẹ̀ni sorry ma. Dara so owó àjọ ló fa gbogbo àṣírí tó tú ìlọ́rọ̀ kan. owó àjọ nìkan kọ́ wọn nílé jọ sọ ọkùnrin fẹ́ẹ́ wà lára ẹ̀. wọ́n jọ níyàn kan tán jọ ohun tí. ẹjọ́ mi gbọ́ a lè máa tún ọ̀rọ̀ kílẹ̀ sọ mà. ó dà a ní pé ṣé owó orí àjọ ìsàbí nìkan. orí ẹrin ìsàbí. náà níbi tí mo wà ní network bíbá yóò dà kí ni yẹn crack. má play upon am intelligence bí mo mọ tó ń sọ. Mary. rárá mà mi ìgbọ́ nǹkan tẹ̀ ń sọ dáadáa ni kí ni yẹn break lọ́dọ̀ tèmi bíbá yìí. ẹ try láti move síbi tí network bá wà dẹ̀. Mary. má. kí ló fàjà wà àti Dara bòbí ẹlẹ́kùn ní ẹlẹ́jà. àjà èmi ò bá jà bóyá òun ló wá bóyá bó ṣe wá rò lọ́kàn tẹ̀ ló ṣe sọ yẹn lóòótọ́ àjọ ń dájọ́ papọ̀ táìmù àjọ òdẹ̀ títò tó ti ń call me out based on ọ̀rọ̀ Mekash tájọ ń fà lórí ẹ̀ yìí torí pé mo mọ̀ pé o ti ń date Mekash mo dẹ̀ pé ẹ́ níwọ̀ Dara ẹ̀ mo sọ fún ẹ pé ọmọ afẹ́ wa kan ló ń fẹ́ Mekash nígbà tí mo mọ̀ pé ìwọ àti Mekash ẹ ti fẹ́ra ẹ fúnra rẹ̀ náà ló wá bá mi tó sọ fún mi pé Marygold o oko Mekash tó bí o tí mo ní pé kí ló pé Dara báwo ló ṣe máa ṣerú nọ́ńsẹ̀nsì yìí ìgbà tó ń taṣọ mi ò bẹ́ẹ̀ taṣọ Dara mi ò bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ lọ sí anywhere àti bẹ́ẹ̀ mo ti yọ ọwọ́ lọ́rọ̀ ẹ̀ kó tó di pé ìwà kó tó di pé ṣẹ̀ṣẹ̀ pé ìwà gbaṣọ lọ́dọ̀ Mekash. bọ̀bọ̀ yẹn tóbi sóòótọ́ ló sọ fún mi. tèmi mo sọ fún yín pé kò ń ṣòwò àjọ nìkan ló ṣẹlẹ̀. Mary Mary gbà ó ní mo wá bẹ tí mo wá sọ láti yẹn bí fún ẹ. kókó ti tóbi a máa rí kan mi Mary máa sọ lọ́jà rẹ̀ á dá fún ẹ. ó dẹ̀ sọ pé òsì ọkọ gẹ́ yìí gangan Dara yìí nìkan ìfurasí. wàhálà Dara kò yẹ kó máa rẹ́rìn o nǹkan tó ti ní lójú gbolè lọ́wọ́ o kò yẹ kó. no the way bíbẹ́ no àwọn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ mọ̀ àwọn ọ̀rọ̀ tí Mary ń sọ yẹn like àwọn ọ̀rọ̀ pé mo wá bá mo wá sọ pé òkú èèyàn kan tóbi òkú èèyàn kan tóbi azal. ibẹ̀ náà láti sọ̀rọ̀ yẹn obìnrin lè sọ ọ̀rọ̀ yẹn mo máa sọ nǹkan tó prompt ọ̀rọ̀ yẹn mo máa sọ ọ̀rọ̀ aṣọ mi la sọ débẹ̀ nípa pé bóyá mo ní brand Mekash náà dẹ̀ ní brand ó dẹ̀ ló máa introduce me from there ẹ̀yin méjèèjì jọ sọ̀rọ̀ pa hòtẹ́ẹ̀ tó ní ó fẹ́ máa ṣe pé ó máa gba kitchen ẹ̀ ó máa dáná ń bẹ̀ tí mo dẹ̀ sọ pé ibẹ̀ jìnnà mi ò lè lọ máa ṣiṣẹ́ ń bẹ̀ pé èló ni mo fẹ́ máa gbà tó sọ fún onípọ̀sán bọ̀bọ̀ yẹn pé mo mọ̀ pa hòtẹ́ẹ̀ dáadáa ní pé kó jẹ́ kí n handle ẹ̀ ìgbà tó wáyà tó wá rò ó wá ní pé bọ̀bọ̀ yẹn ni pé ìwọ gọgọ ló fẹ́ fi sí in charge meanwhile ó dẹ̀ pa àwọn àbúrò ẹ̀ kan níṣojú mi tó wà ní àbúrò rẹ̀ wa kan tó wà ní pé oníbì kan tó fẹ́ handle pé tó máa ti máa ta ọjà tí tó wá ní pé tó bá ti ready ó máa pè yẹn the next day dẹ̀ pé ọ̀rẹ́ wa kan náà tó ní pé àṣọ lè ṣiṣẹ́ mi báyìí báyìí tí mo níyàn ò lè fògùn wá sínú gbó ibi báyìí ibẹ̀ ló dẹ̀ ti sọ fún mi pé nǹkan báyìí ó hàn kan lára ẹ̀yìn méjèèjì pé kó ẹ̀ tóbi tí wọ́n á ní àdára tó bá fẹ́ ṣe ṣìtẹ̀ ó yẹ kó ṣe síwájú ni ẹni tá à ń sọ̀rọ̀ yìí ọmọlé ni everybody mọ̀ meanwhile ẹ̀ tí wàá ṣe pamọ́ pé ó wà obvious sí everybody tí mo dẹ̀ fi ń bá ìjà ní ojoojúmọ́ mo dẹ̀ sọ fún ẹ mo jẹ́ kó mọ̀ pé tó bá rántí pé jọ bẹ́ẹ̀dẹ̀ mi yìí bọ̀bọ́ yìí ó gbé girlfriend ẹ̀ wá tí mo ní girlfriend ẹ̀ ní fídíò ẹ̀ wà lọ́wọ́ mi tó ní pé rárá ó sọ pé kò ṣe girlfriend ẹ̀ ipò wá gbé ẹ̀fọ́ wá sí hòtẹ́ẹ̀lì torí Mekash gan èmi gan ò mọ̀ rí ọ̀rẹ́ mi kan ni mo invite Mekash ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ wá lọ́wọ́ snap throwback snap mi mo wá rí pé àtijọ́ wà ní circle like ní club tí lára àwọn entertainment wa tó wá introduce ẹ̀ sí mi pé artist náà lòun náà because mo máa ń gbé olórin wá like máa ń ṣe event máa ń gbé àwọn olórin wọlé wá tí mo wì tí mo máa dẹ̀ fi ń ṣe party tí mo máa ń ta fìlà tí mo dẹ̀ máa ń taṣọ fún. ṣé ó sọ pé okó ẹ̀ dùn ju tọkọ ẹ̀ lọ ni àbí kí ló sọ pé ó ń tọ́ láti sọ. Marygold màmá ń bí ẹ léèrè question. ó gbọ́ mi. kò sọ pé okó ẹ̀ tóbi ju tọkọ ẹ̀ ló kàn sọ fún mi pé okó Mekash yìí tóbi. Dara báwo ló ṣe rí okó Mekash.
yes ma èmi ò mọ̀gbà tí mo sọ fún pópó mẹ́ka sí tó bí o èmi ò mọ̀gbà tí mo sọ fún o èmi àti òjò sọ ìgbà tí mi bú lóko ìgbà tí mẹ́ka sí tí mi bú tí mi fọwọ́ pópó mẹ́ka sí mẹ́ka ṣòdẹ̀ dó mi tó bá mo ṣe fẹ́ mọ̀ bóyá pópó mẹ́ka sí tóbi àbí kò tóbi èmi ò mọ̀gbà tí mo sọ gbò yẹn fún o. Marygold, another question. Ṣé ló ti tọ́jú àti ló gba ní dọ́gì yes or no? Tọ́lọ́ ń sọ pé kò lọ́kọ̀ ṣẹlẹ̀. wọ́n jọ fúnra wọn dọ́gì. ṣégbà tó kọjú sí kíṣìn ṣòfojú ẹ̀gbẹ́ kan wò wọ́n ni. Tó fi mọ̀ pé fúnra wọn dọ́gì. mi ìfojú wo wọn mo ń gbọ́. Ta ló dúdú náà méjèèjì gbà yẹn? tó àwọn méjèèjì náà ló jọ dún. wọ́n jọ gbádùn ẹ̀ nìyẹn o. Ẹni ọmọ ìkànnì waste time mi pẹ̀lú. ó lágbára ọ̀rọ̀ yẹn ti. Marygold tó yẹ kó o sọ lákọ̀ọ́kọ́ òṣìṣẹ́ wa ń jẹ́wọ́ tó o sọ ní ọ̀kúnà wà láì ò jẹ̀bi ọ̀rọ̀ tó wà ní. bẹ́ẹ̀ni. Mo dẹ̀ mọ̀ pé àwọn tí Dara ń dó ó ju àwọn méjì yẹn lọ tó wù. Of course èèyàn lè mẹ́sì èèyàn máa ń bọ̀ ọ̀rẹ́ láṣìírí gbà mí ẹ̀mẹ́yà ká tanra wa. bẹ́ẹ̀ni màmí. Èèyàn máa ń bọ̀ ọ̀rẹ́ láṣìírí ó lè má fẹ́ dalé wọn ló sókò nílé ìsọ fọ́kọ ẹ̀. Èmi mọ̀ pé Dara ti ń ṣe ṣìnà tipẹ́tipẹ́. Master ni níbẹ̀ màmí. Torí ọkọ ẹ sọ fún àwọn tó bá sùn lọ Hollywood pọ̀. ọ̀rẹ́ lòun àti Marygold àbí ó kọ̀ yá òun lára láti lọ sílé ọkọ ni eléyìí òde kò dẹ̀ tí ìyá Marygold ní Marygold ò tí ì ṣetán ló ṣe tún fà padà síta pé káwọn continue. èmi kọ́ ni mo fà padà síta èmi kọ́ ni mo fà padà síta. èmi ni mo fà ẹ̀dọ̀ pọ̀ nínú ìgbésẹ̀ ti jọ fún sósì. MFM nǹkan tí mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn ni pé tí ẹ bá ṣe pé bóyá Dara sí mi náà ó wà in this game tí ẹ bá ṣe pé bóyá náà nífẹ̀ẹ́ nù tó ń ṣẹlẹ̀ yìí. a ní kọ̀ọ̀kan náà ni wọ́n jọ ń ṣe ni èmi ò support àwọn méjì iṣẹ́ kan náà tán jọ gbà nìyẹn tán jọ ń ṣe gbogbo ìtọ́sí pé mi ò ṣe kinní kan tẹ́ bá wo ìjìnlẹ̀ ọ̀rọ̀ yìí dáadáa ọkùnrin ló fàjà wọn kàn pẹ ọ̀rọ̀ àjọ MFM mi ò ní gbọ́ kú yín. ọkùnrin ló fàjà àwọn méjì tí wọn ò lè sọ síta kan lè sọ síta. ẹ bá wa wo ọ̀rọ̀ yẹn dáadáa ẹ bá wa wo. òun náà ni mo bá yín ṣàlàyé yìí ẹ lè sọ síta torí ìgbà tí mò ń sọ̀rọ̀ mẹ́ka sí pé ó wá síbi bẹ́ẹ̀dẹ̀ lẹ́ẹ̀kan yẹn pé ó sọ lọ́dọ̀ ìyá ọ̀gbà ṣó mọ̀ pé òun dìnnà yẹn ṣó mọ̀ pé ó ti fún ara ẹ̀ fún ẹnu ara ẹ̀ sọ padà báyìí. àbí padà dìnnà yẹn pé dìnnà yẹn. irú nǹkan tẹ̀ bèrè kọ́ nìyẹn. Kò ṣe kú kọ́kọ́. ẹ ṣàkóso yín. Marygold dákun ọkọ mi kalẹ̀ jọdún ṣé bàbá tí ló fà kó bàbá tí ló fà jẹ̀rí méjèèjì. àjọ̀dún anybody rí o. Bàbá tí nǹkan tó dún ẹ̀ méjèèjì. bàbá tí òjò dó wa rí. Bọ̀tí wọ́n fọyàn síta ọyàn nìkan ni bọ̀tí wọ́n mú oko sọ́rí ó mú oko bàbá tí bọ̀ ṣe sọ. èmi ò mú oko bàbá tí o. Bàbá tí náà sọ ó lò fún ní ẹ̀dì. èmi ò fún bàbá tí ní ẹ̀dì torí ẹ̀ mo ṣe ṣépè. Báwo ti yí ibẹ̀ kí ni ń gbọ́. èpè ò kì í jà wá lórí bí social media ó mọ̀ pé. ó máa jà tí ò bá jẹ́ mọ́ máa rí i. Òdìgbà tí wọn bá sọ. a ní kò múùfù a bìlíìfù nínú ẹ. Kò nídìí èmi náà fẹ́ kẹ́ ẹ bìlíìfù Ọlọ́run rí everything nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó everybody náà kàn bring idea ni ẹ̀yà sọ tí ẹ̀yà sọ tí bó bá ṣe rí ẹ̀ ń wò báyìí ẹ̀ ń wò báyìí so nǹkan tí alákàdé wọn tẹ̀ nǹkan tó ti wá rí òun lọ la sọ so ẹ̀ lè máa bring gbogbo ẹ̀ all together pẹ̀lú nǹkan tẹ́lẹ̀ bá sọ àti nǹkan tí bàbá tí bá sọ ẹ bá mi join ẹ̀ papọ̀. Olóòní àti tí Dára sí mi táwọn méjì wá ń parọ́ pé ìwọ ló kọ́kọ́ gbogbo bàbá tí. Because ó ti di 2 against 1 màmí. Bẹ́ẹ̀ni. Ma. Sọ́dọ̀ ọjọ́ láti yí gbogbo ẹ̀ lórí Dara. Èmi ò yẹ́ ní tì lórí Dara tí bá mú màá ní mo mú. But Dara ń fò tí pọ́ńbì anybody tó lè pa mí sí tí bá mú màá sọ pé mo mú. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.